wọ́n ti ń ní ìlọsíwájú ṣe understand kò sí ìlú kankan tó ti ní supporter so torí bóyá dìdìrín yẹn sọ wálẹ̀ kan ó sọ pé religion ní UK pé Christianity Islam náà dey grow so most especially UK kan tó jẹ́ dominated Christian domination gan tá kí ó wà dominant nínú Christianity so àwọn tí ó practice any religion tá pé no religion ni wọ́n máa ń feel nínú fọ́ọ̀mù wọ́n pọ̀ ní àwùjọ tí dídì ní sọ fáwọn tí àwọn tí ń lọ mọ́ṣáláṣí kékeré kan ẹ̀yin tẹ́ wá láti Áfíríkà tó ti kó lọ́pọ̀lọpọ̀ lẹ̀ ńlọmọ ẹ̀ bá dé UK mosque ní ìsìn for example àwọn tẹ́ máa bá ń bẹ́ jù oní làwọn tó jẹ́ pé àṣà àti ṣe wọn ó ní ẹ̀sìn Islam wọ́n fún wọn láàyè láti practice àṣà àti ṣe wọn lórílẹ̀ wọn ni so àṣà àti ṣe àwọn Lárúbáwá tí gbogbo wa dẹ̀ mọ̀ yìí náà mọ́ṣáláṣí ni wọ́n ti ń ṣe so tí wọ́n bá kọ no problem so nítorí pé kí ni àwọn alárùn ọpọlọ ló máa ń lọ sí mọ́ṣáláṣí so àpéjọ àwọn alárùn ọpọlọ tó jọ ń ṣe àṣà àti ṣe àwọn Saudi Arabia ni so pé ẹ̀yin náà máa bá wọn practice ẹ̀yẹ kò dẹ̀ kan àwa torí àṣà àti ṣe wọn ni tí wọ́n náà bá gbé àṣà àti ṣe tiẹ̀ náà lọ sí àwọn Indian wà ní UK náà ọmọ China wà níbi ibẹ̀ so ṣé wọ́n tó fáwọn àwọn ò ní temple tí wọ́n ní tó bá nínú ilé ẹ̀ àwọn tó bá tún dé àwọn ilé kọ̀ọ̀kan bóyá tó bá wo wájú ilé wọn wà á rí kíni ère Buddhism wọn bẹ̀ Krishna and co tó máa gbé síwájú ilé wọn báyìí torí pé ibi àtòkọ sí wọn nìyẹn bí wọ́n dẹ̀ ṣe ń ṣe nǹkan wọn nìyẹn so nítorí pé yìí ti ní àpéjọ ilé àpéjọ àwọn wèrè kò mí pé gbogbo àwọn tó ń ṣe kíni tí wọ́n náà gbọ́dọ̀ lápéjọ so ìbẹ̀rẹ̀ ló kàn máa ń fọ́ nìsí pé ẹ̀sìn yẹn rí bíi template so wọ́n máa ń feel like pé bó ṣe jẹ́ báwọn ṣe fáwọn nílànà yẹ so báyẹn náà dẹ̀ ní gbogbo ayé náà gbọ́dọ̀ ṣe ní ìlànà táwọn náà máa follow no ayé ò lọ báyẹ ẹ̀yin fẹ́ stress ara yín ni èmi dẹ̀ mo like privacy me and my brain and my head so nǹkan tí mo dẹ̀ ń ṣe ní lóde ẹ̀kẹ́ and ẹ̀yin lẹ feel like pé I need the prayer ṣe you understand èmi ò feel like mo need the prayer so wọ́n ló fẹ́ lọ sí mosque èmi ò feel like n lọ sí mosque so wà tí mi ní problem so kò sí ẹ jẹ́ káwọn mùsùlùmí yẹn máa ké ẹ̀yin tẹ́ bá ń record wọn ẹ jẹ́ ká máa record wọn lọ so inú tèmi máa ń dùn especially tèmi bá rí tẹ́ bá share mi inú mi máa ń dùn ni cause ó máa ń jẹ́ kí ayọ̀ mi kún pé nǹkan yìí ti ń bá wọn àdẹ̀rí pé àlè ká má kúrò tàn ra wa jẹ àwọn yẹn ti kú nínú ẹ̀sìn Islam gan wọ́n dẹ̀ ti pọ̀ so wọ́n dẹ̀ sì máa kú náà ni before you know it in few years to this time cause àwọn yẹn náà ti understand àwọn lamba bó ṣe ń fi lamba ara lambo ṣe understand bó ṣe ń mu sílẹ̀ so bàbá wa Akéde Oòduà náà àwọn náà rí fídíò dìdìrín akéwùtọ́lọ jẹ́ kí lórúkọ ẹ̀ náà Habib tó náà sọ pé tẹ́ bá ti ọgbọ́n ayẹta tí ìbá ti wọlé kẹgbèsì ó ní kẹgbèsì ní ó láìkí fídíò Akéde níbi ìbẹ̀yẹ torí wọ́n listing wọ́n gbọ́ nǹkan tí àlàyé sọ dáadáa kí tẹ́ bá tí ìbá ti wọlé kí ẹ gbèsì so bọ̀ gbogbo yẹ kò dẹ̀ jẹ́ àwa mọ́ torí káwa àti mọ̀ òtítọ́ so tábà ti ń fi ojú wọn yẹn hàn síta pé nǹkan tá a fa Akéwùtọ́lọ jẹ́ lè tún sọ lélẹ́ yìí o nǹkan tí gbà tún sọ lélẹ́ yìí àwọn ò nídìí threaten anybody à ń sọ fact ni ms babo kò sọ fún yín pé kẹ́ ẹ mórí wá kẹ́ ẹ fẹsẹ̀ sílẹ̀ kó no fact ni tó tí wọ́n náà bá ní fact títí ẹ dẹ̀ gbéwé ẹ̀ síta kó wá fi yẹn gbogbo ayé àwa máa gbé síta inú ìwé yín lẹ ti máa kà á tábà wá kí Muhammadu ya wèrè oṣù mẹ́fà ló fi ya wèrè ní sọ pé èmi ní ìsinmi àti máa fẹ́ sọ mi ní sọ pé oṣù mẹ́sàn-án ni mi dẹ̀ ní sọ pé oṣù méje ni mẹ́fà tó wà nínú ìwé náà la máa gbé síta kò dẹ̀ dín kò lé lóṣù mẹ́fà o gbáko ó ya wèrè so a gbé síta so tẹ́ bá ní problem pẹ̀lú nǹkan tá a sọ yẹ ẹ lè fẹ́ gbé lọ bí a fẹ́ gbé lọ sí international court ń pé kò ya wèrè no problem ẹ lè gbé lọ sí anywhere in the world ẹ̀kẹ́ tá a bá gbé síwájú lọ́yà náà ni pé nǹkan tí mo sọ lélẹ̀ inú ìwé mo dẹ̀ ti kà á kò jẹ́ ju báyẹn lọ ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni ẹ̀yin lẹ́ ń gbé ẹ̀sìn ìfò káàkiri àgbáláyé so nípa aláyé tó wálẹ̀ kan yẹ èmi ò rí ọ̀rọ̀ kankan tó sọ tó mọ́pọ̀ lọ́wọ́ so mo kí gbogbo lé o a kú ètò látàárọ̀. ẹ jẹ́ ká máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́yìn ṣé bàbá Suratu ẹ ti sọ̀rọ̀ Prince ti sọ̀rọ̀ nípa water ẹ jẹ́ kí ẹ ní sùúrù ẹ má jẹ́ kínú bí ẹ jẹ́ ká ra máa mú lẹ́yọ kọ̀ọ̀kan bàbá water ṣe wà ń bẹ̀ ẹ ti ṣe submission yín water nìkan ṣe submission wọn. kẹ́lòmíì gbọ́n sókè máa tó ní. Mr. Oratoye ṣe wà ń bẹ̀ sà. ẹ ṣé gan ni ẹ kú òun látàárọ̀ Aramadélèké ẹ ṣé ìyá wa gbogbo lé mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ kó tó lọ ni pé òun ò mọ̀ pé àwùjọ irọ́ lèyẹn ti máa ń nídìí irọ́ láti máa defend ẹ̀
òun ṣàlàyé pé kí ló dé àwọn dìbọ́ǹkì kankan kí la fẹ́ dìbọ́ǹkì ẹni Ọ̀rúnmìlà sóògùn owó ebi ò mọ̀ báyẹ̀ wọ́n náwó láyé Ọ̀rúnmìlà kí la fẹ́ máa sọ so ṣé dọ́là ló ṣe ni àbí pounds so àwọn ò nídìí láti dìbọ́ǹkì irọ́ òtítọ́ jàre òtítọ́ ò ní di debunk it's only a lie you need a lie to defend òun náà ni Islam fi ń sá kíjokíjo mo dẹ̀ láìkì ara wa dọ́lọ́kẹ̀ gbé pẹ̀lú bọ́yẹn sọ orunú tí mú wọn brain wọn ti ń ṣe overfloating òun ni gbogbo nǹkan tó ń ṣe wọ́n yẹn inú mi náà dẹ̀ máa ń dùn tí wọ́n bá ń jáde bẹ́ẹ̀ tó bá ń ké gbàjarè ó dà bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé iṣẹ́ àwọn bàbá wa àwọn ọmọlẹ̀ wa tó ṣẹ̀ wá láyé sí iṣẹ́ wọn yọ nìyẹn ẹ ṣeun dáa ẹ ṣeun gan ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ torí ibi tí mo wà. Baba, oh, okay, Baba, okay, Baba Sura, okay. Almighty, Baba Almighty, ṣé wà ńbẹ̀ sà. Baba Almighty, ṣé wà ńbẹ̀. Ẹ káàsán. Ẹ káàsán sà, ẹ jọ̀ọ́, àwọn èèyàn wà sálẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá fẹ́ sọ̀rọ̀, tó bá fẹ́ bọ́lẹ̀ kó bọ́lẹ̀ ká gbà àwọn èèyàn sókè. So ẹni tó bá ti ní submission tó máa fẹ́ bọ́lẹ̀ Mr. Ọlátóyè máa gbé yín bọ́lẹ̀. ẹ jẹ́ kí n bọ́lẹ̀. No, Baba Sura tó ẹ ní sùúrù kẹ́ ṣe submission yín kejì. So Baba Almighty, ẹ gbọ́n sókè sàn. Ẹ káàsán ẹ̀dẹ̀ kú ètò látàárọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé bóyá ọ̀rọ̀ tèmi lè yàtọ̀ sí tọ́dọ̀ ẹ̀ńtẹ́lẹ̀ because mo ṣẹ̀ join platform inú mi mọ bí àwọn ṣe gbọ́. Bí àwọn tó ní Islamic gangan bọ́ ṣe ń ṣe ẹ̀sìn kọ́ ni Muslim Nàìjíríà. Ok, àwọn tán sọ pé Yorùbá ni wọ́n tán dẹ̀ fi ẹ̀sìn tán fi gba orúkọ yín lọ́wọ́. Ṣé orúkọ Yorùbá ni ká tẹ̀ máa sọ bóyá Bello àwọn oríṣiríṣi orúkọ bẹ́ẹ̀ ṣé orúkọ Yorùbá ni? Àwọn tó dẹ̀ ní Islamic yìí wọ́n fi orúkọ míì change orúkọ wọn. Tó bá jẹ́ pé Islamic jẹ́ ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run dá fún gbogbo ayé ni ó yẹ kí àwọn Arabic nation náà máa jẹ́ bí ọlá kán máa jẹ́ adé kán máa jẹ́ oríṣiríṣi orúkọ ibi tó yẹ kí àwọn èèyàn wa kan ti máa lu ọpọlọ nìyẹn pé bọ́ǹtẹ̀ túnṣe wá kà fún yín nínú Quran pé ẹ̀sìn yìí á dá fún oníkálukú á gbé èèyàn tó jẹ́ pé aṣáájú bíi preacher ó wá láti ilẹ̀ oníkálukú bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tó dá Ọ̀rúnmìlà Ọlọ́run tó dá oríṣiríṣi fún ilẹ̀ Yorùbá kò dá fún other part of any other part of the world ilẹ̀ Yorùbá láti rí yẹn ẹ wá kọ yẹn lẹ̀ ẹ̀sìn tó jẹ́ pé agídí náà fi mú wá ẹgbàá kàtẹ̀gbà ẹ̀pọ̀n bàbá wa tó ti gbá yẹn ojú tí ń là ń sìn wọ́n dẹ̀ tún ṣí lójú pé ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ irú àwọn tó jẹ́ pé wọ́n wà ní Arab country wọ́n á lè testify sí nǹkan tá à ń sọ yìí àkàìmọye orúkọ tí àwọn Muslim ní Nàìjíríà ń jẹ́ tí ò sí nínú Arab name tó jẹ́ pé àwọn Arab gan tó jẹ́ pé àwọn tó ní Arab tán ní Arabic wọn ò jẹ́ orúkọ yẹn àmọ́ bí táwọn Nàìjíríà ti ń rí àwọn orúkọ yẹn kì í ṣe orúkọ ní Yorùbá kì í ṣe orúkọ Muslim àmọ́ bí tán ti ń jẹ irú ẹ̀sìn wo náà wá ń sìn most of àwọn tó jẹ́ pé wọ́n forí sọlẹ̀ Nàìjíríà pẹ̀lú most of àwọn tó ń rẹ ẹrù sórí tó ń pera wọn ní àfà imam ní Nàìjíríà yẹn most of àwọn Arab people yìí wọ́n dẹ ẹrù sórí bẹ́ẹ̀ ibo náà ti rí ẹ̀sìn tiwọn ó yẹ kí tí àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ Muslim kó ti máa ṣí ojú wọn ti máa là Nàìjíríà ń sìn mainly ní Yorùbá most of àwọn ọmọ wa a máa ní èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n wà ní Arab nation tó ń ti travel sí outside country normally mosque wà ní UK mosque wà ní so many places but wọn pa ẹ̀sìn anybody rẹ àwọn Christian wà tó jẹ́ pé àyè wà tó jẹ́ wàá jẹ́ orúkọ ìbílẹ̀ gangan ok wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ máa yẹn pé kí ni oríkì wọn náà móríkì definitely ẹ̀ ń ṣe ọmọ Yorùbá àwọn tó jẹ́ pé bóyá ìran wọn Haúsá Fúlàní tán ti fẹ́ tán wá fẹ́ ọmọ Yorùbá tán bímọ àbí kó jẹ́ pé bóyá wọ́n gbé wọn wá láti ibìkan ni ẹ jẹ́ kí ojú wa máa là ẹ jọ̀ọ́ àdẹ́ fún àwa ti ìbílẹ̀ náà ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún àwọn olórí wa kọ̀ọ̀kan àwọn tó jẹ́ pé yes wọ́n mọ̀ nípa iṣẹ́ ìbílẹ̀ yẹn ẹ jọ̀ọ́ máa sòótọ́ fáwọn èèyàn nǹkan táwọn èèyàn fi máa ń rò pé bóyá ìṣẹ̀ǹbáyé pé bóyá kò genuine nìyẹn àwọn fake pọ̀ àwọn tó jẹ́ pé ẹ mọ wọ́n yí padà ẹ mọ bọ́n ṣe ń ṣe nǹkan fún yàn bọ́ ẹ ní sòótọ́ fáwọn èèyàn báwo náà ìfẹ́ believe wa Christian wọ́n mọ̀ pé yes tó bá gbàdúrà débì kan ọyìn kankan máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ àwọn Muslim yìí náà kan tó fi dàbí pé bí akọ́tù ni wọ́n ní àwọn nǹkan tó jẹ́ pé bóyá wọ́n lè máa kà tán gbẹ́kẹ̀lé tó jẹ́ pé yes wọ́n á dẹ̀ sòótọ́ ẹbẹ̀ fún wa ẹ jẹ́ káwọn bàbá wa yìí náà kan máa sòótọ́ fún wa tí òótọ́ yẹn bá ti ń gbilẹ̀ tó jẹ́ pé yes òótọ́ wà láàrin àwọn ẹ̀sìn ìbáláyé ẹ rí pé àwọn èèyàn yìí bàbá kúlù àwọn èèyàn ti mọ̀ pé yes àwọn religion they are all borrowed something kò wà fún Nàìjíríà kò wà fún Yorùbá ó lè wà fún àwọn other part but kò sí fún Yorùbá Ọlọ́run dá èdè Yorùbá yàtọ̀ ni ara nation náà ti speak Arabic Yorùbá àkàìmọye ìlú náà ti Yorùbá ọkàn tí òun ṣe méjì Nàìjíríà so ẹ jọ̀ọ́ Ọlọ́run àtúbọ̀ máa bless wa o Ọlọ́run àdẹ̀ fún wa ní ọgbọ́n tí a fi tètè realize Yorùbá is a language and a religion on its own Ọlọ́run àtúbọ̀ fún wa o
ẹ ṣe ẹ kú ètò ms baba mo kí yín o. ẹ ṣé gan ni bàbá wa ẹ ṣé àdúpẹ́ sá Mr. Djs bàbá Suratu ẹ gbọ́n sókè ẹ ṣé bàbá Almighty bàbá Suratu ẹ gbọ́n sókè ẹ jọ̀ọ́ a máa drop yín for now Mr. Djs ẹ dákun Suratu ẹ bá gbọ́n sókè water ẹ̀yin náà ti make submission nǹkan tẹ́mi kàn tẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀pọ̀ nǹkan tí mo kàn tẹ̀ fẹ́ sọ nípa bọ̀bọ́ yẹn tó ń sọ jágbàjàgbà lẹ́ẹ̀kan ẹ̀ bọ̀bọ́ kíntẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé rólà àbí kílẹ̀ fún ọ̀pọ̀ ẹ̀ bọ̀bọ́ yẹn ni ọ̀rọ̀ because èmi nǹkan tó ń jẹ́ kọ́ ẹ̀ máa dùn mí kó máa tèmi lára ni pé religion yìí Islam yìí ibẹ̀ náà bí èmi náà sí adẹ̀rí pé ẹ̀sìn yẹn ò dáa so n tó fi múrù wa yìí gan tá a kéwú tá a ṣe kí ni tá a dẹ̀rí pé religion yẹn ò dáa tá a kúrò ń bẹ̀ ṣérú wọn ló ṣẹ̀yẹ kán wá máa sọ jágbàjàgbà pé tí ẹ kẹ́mẹ̀sì sẹ́ndì àdírẹ́sì wọn àbí nǹkan kan ọmọ Yorùbá ló pera ẹ̀ náà ó yẹ kó rí ẹ̀ pé ọmọ Yorùbá ló torí pé mo fẹ́ drop ẹ̀sìn Islam èmi àtọmọ mi ó ń lo orúkọ the same orúkọ ló ń lò ní school because mo lọ yọ sọ́nà mo yọ orúkọ Islam yẹn mo lọ yọ kúrò ní orúkọ mi to know the level of pé níbi tí Islam tó worst dé nínú life mi ó dẹ̀ tún dé ó tún wá ń sọ jágbàjàgbà lórí fóònù kò dáa náà ṣé bí Yorùbá ni ẹ̀mẹ̀ ṣé bí Yorùbá lòun náà ṣó yẹ káwa Yorùbá ká tún máa ṣe kéta ara wa ni àbí nǹkan tẹ́ni yìí sáà ń sọ kò ṣáà tí ì sọ pé bóyá ó parọ́ mọ́ wọn pé kìíní kan gbogbo nǹkan tó ń sọ làwa náà kà láfi kúrò ńbẹ̀ wádìí wá nítorí pé ní mosque ní UK kan pé ẹnìkan gbọ́dọ̀ kó dáná tó káwọn yan àwa Yorùbá ká jẹ́ kórí wá pé a ní láti máa ṣẹ̀tanú ara wa ẹ̀tanú ara tá a ṣe náà tó fà á débi tá a dé náà nìyẹn tó wá di pé gbogbo àwọn ọmọ Yorùbá fọ́n káàkiri gbogbo àgbáyé wọn á dàbí àwọn ọmọ Júù ayé gbà kan tó pọ́n wa lé ni ẹ wo mi ní much tí mo fẹ́ sọ ọmọ ẹ ṣe gan ẹ drop mi. bàbá wa ẹ ṣe àdúpẹ́ sà kì í ṣọmọ Yorùbá mi ò mọ rízì tẹ tún dọ̀rọ̀ padà sẹ́yìn àti clear kìíní yẹn off pé báwo lẹni yẹn ṣe jọ kí lẹ fẹ́ fi proof fún mi pé wèrè yẹn jọ Yorùbá lójú yín ṣé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ló fi jọ Yorùbá ni àwòrúkọ ẹ̀ ni ẹ ń dọ̀rọ̀ padà sẹ́yìn kò ń ṣe Yorùbá ẹ ṣeun bàbá Djs àbí Djs ẹ̀wọ̀n náà jẹ́ kémi kan lẹ́yìn o ẹgbọ́n sókè we know it's not Yorùbá ẹ ṣeun bàbá mi bá Yorùbá ó ṣe Yorùbá náà nípa ọ̀rọ̀ wọn kò sí bó ṣe lè jẹ́ Yorùbá kódà kò jẹ́ lẹ́sìn ó máa wọ̀n ó sọ wípé ṣé ilé ajé tó wà ní central ní London tó wà ní central London ilé ajé akọ àtàbọ̀ tó wà bẹ́ẹ̀ tó tún gbé èṣù tí wèrè ó sọ pé ṣébi tán ti ń bọ èṣù tán ti ń bọ Ògún wà bẹ́ẹ̀ lọ sí central kó wà ní London kó lọ wo ilé ajé ní London kó lọ wo ilé ajé akọ àtàbọ̀ tó tún gbé èṣù tí lẹ́gbẹ̀ẹ́ kó lọ wò ní London tó dẹ̀ ń bọ́ lọ́dọọdún tó kó ajé sí lára ẹlẹ́gọ̀ mùsùlùmí ẹgọ̀ dídìrín ẹgọ̀ gan ìwọ sọ pé èyí tó ti sọ fún wọn pé kó gbé ilé ajé yẹn kúrò sọ fún wọn kó gbé ilé ajé yẹn kúrò ńbẹ̀ torí ẹni pé kò síbi tán ti ń bọ èṣù kò síbi tán ti ń bọ nǹkan kan sí. mama ẹ má bínú pé mo interject yín the picture is everywhere now ìyẹn ò ṣe nǹkan tó bò náà nǹkan tẹ́ sọ yóò ṣe nǹkan tó bò náà the picture is everywhere. ẹ mọ̀ pé dídìrín yẹn ò mọ̀ the picture is everywhere now kó gọ́gùn ẹ̀ náà rí ń bẹ ilé ajé tó wà ní UK tó wà ní central kìnìún á rí ń bẹ náà the picture is there so kò ní pẹ́ stress ara yẹn lórí yẹn after ní ìbákan fẹ́ máa tì í síwájú nìkan ṣe má bínú pé mo interject yín ẹ ṣe. advocate mo kí yín torí àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ náà wà nísàlẹ̀ èmi náà wà ní comment section so tí má padà fẹ́ wọlé màá tún request. ṣé tí mo gbé ṣọ́ọ̀tì wà ń bẹ̀ Mr. Djs ṣẹ́ ti wà ń bẹ̀. ṣé ń gbọ́ mi báyìí. ẹ drop mi mà. ẹjọ ẹni tó bá fẹ́ wá sókè ṣe hi ìyá mo ti drop ó yá ẹgbọ́n sókè Mr. Djs ṣe hi nísàlẹ̀ ká gbé yín sókè. kí gbogbo ilé ẹ ṣe gan-an mo ti ń gbọ́ gbogbo kíní láti àárọ̀ ni mo ti ń gbọ́ nǹkan tí olúkálukú ń sọ ṣé ẹnì kan tí òye bàbá yẹn ó pọ̀ gan-an ó ń sọ̀rọ̀ UK tó yẹ kí wọn gba ti ẹ̀sìn wọn rárá àtọ̀ òun ló ń sọ̀rọ̀ kó mọ nǹkan tó ń sọ tó bá gbọ́ nǹkan tó ń sọ ó máa lose iṣẹ́ ẹ̀ fúnra rẹ̀ gan because nǹkan tó ṣe yẹn tó wá ṣe lórí life yẹn òṣìṣẹ́ ló ń sọ fún yẹn iṣẹ́ tó ń ṣe kò yẹ kó tiẹ̀ sọ orúkọ bẹ́ẹ̀ jáde rárá bó ṣe wọ́n ó ti fàrin sára ẹ̀ lẹ́sẹ̀ you don't just come and talk okay ẹ̀ ń pè fáwọn èèyàn ìgbà tẹ́yìn sọ àwọn akáàbù nǹkan tó ń tẹ́kọ̀ máa kán kúrò ní tó ń sọ̀rọ̀ nípa àwọn kírísítẹ́nì àwọn èèyàn ṣáà sọ̀rọ̀ kò dẹ̀ nǹkan tí ms ń sọ ms kò bà yín jẹ́ ó ń sọ fact tó wà ní ìwé yẹn ni so tí àwọn èèyàn bá wà convince láti filẹ̀ kò sí nǹkan tó kàn wọ́n nà án everybody ní right bóyá sọ everybody ní right láti ṣe nǹkan tó wù so táwọn èèyàn bá sọ pé wọn ò ṣe mọ́ kí ló wá ń bí inú pé wọn ò ṣe mọ́ everybody ní right láti ṣe kẹsì tó wù náà so tó bá ní àṣe mọ́ àbí tó bá ní wọn ò ṣe mi ò tẹ́ ń ṣe mi ò ṣe kankan gbogbo ẹ̀ náà so tó bá ní wọn ò ṣe mọ́ so kí ló wá ń bí wọn nú
wọ́n lose àwọn customer àbí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọn ò tí lose kankan kò yẹ ms gbàgbé bó tó ń ṣe yẹn ó kàn ń jánu ni pẹ̀lú ìlà tó kọ sóhun yẹn ó ń jánu ni o kò mọ kankan gbogbo tó ń sọ yẹn òun náà mọ̀ pé ó ti dá ìṣàlẹ̀ fi padà wá ó ti ń correct ara ẹ̀ wípé wọ́n implicate òun because ó ti implicate ara ẹ̀ already you don't just come and be talking ó dẹ̀ ní health worker ni ẹ́ ní UK ó wá ń sọ káàtìkàtì yẹn ẹ o òun kàn ń sọ tiẹ̀ ní àtàwọn tó ń sọ pé wọ́n á address wọ́n wá gbogbo ẹ̀ gbogbo tó ń sọ jẹ́ just wọ́n kàn fi wọ́n mọ̀ pé wọ́n láti sọ kankan fún àwọn tó ń bá sọ̀rọ̀ lórí line tí wọ́n káwọn yẹn àwọn tó wà Nàìjíríà mélòó lọ́mọ tiwọn sọ wọ́n láti sọ nǹkan tó ń sọ gbogbo tó ń sọ yẹn wọ́n máa sọ fáwọn yẹn kí wọ́n máa pé yes wọ́n fẹ́ pa Islam nǹkan tẹ́mi ní kí n sọ nìyẹn for now because gbogbo tó ń sọ yẹn gbogbo tó kọ̀ wá sọ yẹn kọ̀ wá jánu ni kò lè ṣe pin kò lè ṣe òun náà dẹ̀ mọ̀ bọ̀ ó ti rò pé bóyá àwọn tó wà ń bẹ̀ wọ́n wò pé bóyá kò tí ẹ lè ṣe kankan ṣáájú kò tí ẹ lọ kò lè ṣe kankan ẹ̀yà àgbẹ̀ ms gbàgbé ẹ̀ kò lè ṣe kankan gbọ́n tó ń ṣe yẹn ó kàn ń jánu ni àbí tó yẹ pé ó fẹ́ lose license tó fi ń ṣiṣẹ́ yẹn because sábà máa bí ẹ tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn sọ tó máa drag ẹ because at the end of the day wọ́n máa bèrè lọ́wọ́ ẹ pé iṣẹ́ tó ń ṣe ṣé o mọ̀ ẹ́ pé nǹkan tó ń sọ yẹn kò yẹ kó máa sọ if you are an health worker nǹkan tó yẹ kó sọ ẹ rántí health worker kan tó lọ ń preach fún tó lọ sí kí tó ṣe caregiver tó ní kó gba Jésù tó lè kúrò lẹ́nu iṣẹ́ so I don't know our people the thing is just liberation tó ń fún àwọn èèyàn wọn like èèyàn tó ti mọ̀ náà kò ní láti lọ sínú darkness mọ́ náà because that is just pure darkness ẹ̀sìn máa ń ẹ̀sìn ni àti Christian o àti Muslim o na just ọkọ̀ wa mú wa lẹ́rú ni bí yóò ṣe máa ń sọ ẹ̀rù lọ́kọ̀ wa mú wa tó bá ti mọ̀ náà tó bá ti kúrò ń bẹ̀ tó dẹ̀ rí changes ẹ̀jẹ̀ ń fún example kan ok Iran àti Israel ń jà fọ́n ṣe lo Quran kó máa fi bára kí ẹ̀ máa lo Quran kí ẹ̀ máa lo Bible kó máa bára wọn jà ṣé ó ní kọ́ lo measles tó ń lò ní ẹ wo ẹ̀jẹ̀ ń dúró báyìí náà àdúgbò lọ́wọ́ lọ́wọ́. báwa ẹ ṣe àdúpẹ́ ní nǹkan mìíràn tá a fẹ́ fi bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ju bá a ṣe ń bá wọn sọ yìí Olódùmarè á jẹ́ kán gbọ́ ẹjọ́ ta ló kọ́kọ́ gbọ́ ìyá wa wà bẹ́ẹ̀ ìyá wa Ayọ̀ ní tèmi ìyá wa kí yẹn káàbọ̀ ẹjọ́ bá gbọ́n sókè mà. Màámi mo kí yẹn. Màmá wa Mo kí gbogbo ilé ẹ bá gbọ́n sókè mà. ẹjọ́ gbogbo ẹ̀yin abiyamọ ẹ máa bá wa fáwọn gbogbo ẹni tó bá gbé ìgbésẹ̀ ibi ẹ̀yin abiyamọ ayé ẹ máa bá wa fún wọn lépè kankan gbogbo bí ms ṣe liberate wa ìyàwó ẹjọ́ má bínú gbogbo lẹ́yìn kí yẹn ẹjọ́ 1 minute bí ms ṣe ń fi time ẹ lẹ̀ nítorí pé many of you do not even know what that man is losing this man has a family á lọ bí iṣẹ́ wá take àwọn ọmọ wọn wá spend the time pẹ̀lú ìyàwó àtẹbí wọn bàbá yóò ní time fún ara ẹ̀ not to talk of his own family the little time tó ní he is spending it with us without a dime láì ṣe pé bóyá jẹ́ lówó àbí bóyá ó jẹ wá lówó tó ń san padà ẹ má bá wa mú àwọn èpè kankan ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin abiyamọ obìnrin ẹ má bá wa fẹ́ bá ti ń wúre ẹ má bá wa mú àwọn èpè kankan pé gbogbo ẹni tó bá ní bàbá yóò ní ṣàṣeyọrí lójú ẹ̀mí wọn lójú kò tẹ̀ ní ṣojú ayé wọn Olódùmarè á bá wa fi ẹ̀mí wọn ṣòfò dànù ilẹ̀ á mú wọn ní ìta bẹ̀rẹ̀ yìí gbogbo ìsọkúsọ tó ń ṣe tó ń pé kiri àwọn àfáà wèrè gbogbo ìsọkúsọ tó ń sọkalẹ̀ yẹn òfò lẹ máa ṣe àfi tó bá jẹ́ pé máa yí ń parọ́ ṣé ó bá jẹ́ wípé òdodo ní ms ń gbé wá tí ì ṣe pé ó parọ́ mọ́ ẹ̀sìn yín tí ì ṣe pé gbogbo wa tá à ń ṣe kínní parọ́ mẹ́sìn yín ìmọ̀ ìgbà ìṣiṣi yín ni ọwọ́ ní máa tú ká so tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ máa bá wa máa ju àwọn àgbákò èpè kankan ẹ máa bá wa jù ú fún wọn níbi tó máa ti ń gbìmọ̀ tán pé bíríkò tó tán pé bíríkò tó sí tó ń gbìmọ̀ wọn kí Olódùmarè bá wa fi kókó bá wa fi tú wọn ká so ẹgbọ́n sókè ìyá wa. gbogbo ilé ẹ̀ka tààrà ẹ̀kọ́ kíkí tó ná lájì lọ mo ṣe ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe màámi àṣẹ́sítọ̀ àfi bíi pé ẹrọ́kàn torí pé mo wáṣẹ́ lókè tẹ́lẹ̀ kò ń ṣe nǹkan méjì ms ẹ máa bá ṣe yín lọ iṣẹ́ yín tà wá lọ́rùn ẹni tó bá fẹ́ kó ẹjọ́ lọ bínú kú odò wà lẹ́kọ́ lọ kó sódò bọ̀ ìmáà tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó ní ilẹ̀ Yorùbá ò ṣe ilẹ̀ ẹlẹ́bọ ni ilẹ̀ Yorùbá ò ṣe fẹ́ lẹ́sìn ìfẹ́ lọ́ní tó fi gbà nígbà tí ẹrú yín ti wá fẹ́ sọra yín dọmọ ẹ páàkì ẹrú yín ẹ kọrí sọ́nà Saudi ẹ kọrí sí Iran lọ bá wọn jagun ẹ̀sìn kí gbogbo yín lọ kú dànù síbẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń ronú bí sí gbogbo ẹ̀yin látòrí ms bàbá gbogbo ẹ̀yin tó kù tẹ́ ń ja ìjàgbara fún ilẹ̀ káàró òjìrè ká lè dúró lórí ẹsẹ̀ wa ká má bàa dẹrú gbogbo ẹnikẹ́ni yòówù tó bá ronú bí sí yín á kú bájá ṣe ń kú tòun tó gbóró láṣẹ gbarumọlẹ̀ wọ́n máa fẹ́ rù wọ́n ṣọ́yàn ni
wọ́n máa kú dànù ni wọn ò ní rókù wọn eṣinṣin ló máa túfọ̀ wọn because nǹkan tẹ́ni yìí sọ kò sí irọ́ nínú ẹ̀ wọ́n máa sọ fún yín pé ẹ lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ ní fast báyìí súrátù báyìí ó wà ń bẹ̀ ẹ lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ kò sọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni kò sí nǹkan méjì bọ̀tọ́ bá ní kẹ́yìn wá dìfẹ́ǹdẹ̀ sí yín ẹ máa lọ ẹ máa bọ̀ ẹ máa yípo gbogbo ẹnikẹ́ni yóò tó bá robínú bí sí yín báyìí ń gbèrò ẹni gbogbo àwọn tí wọ́n bá jọ ṣe tó bá bí nínú tàbí nínú obìnrin afábẹ́gbẹ̀ bí wọn tóbìnrin ronú ẹ̀ fòdìdí oṣù mẹ́sàn-án tí wọ́n bí àìdá wọn fi oògùn pé wọ́n jáde ní lágbára gbarumọ̀lẹ̀ kò ní ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ yín o agbára gbarumọ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń dúró lórí ilẹ̀ káàrọ̀-oòjíire pé kí wàhálà má bàa dé bá àwọn àrọ́mọdọ́mọ wa tó ń bọ̀ ká má bàa ṣẹ̀rú kárí èèyàn kan tó ń ronú bí sí ní àbó tẹ̀ ń gbé wọ́n wà níbì kan tó ń gbìmọ̀ràn tẹ̀ náírà ló máa bá wa tú wọn ká o wọ́n máa ṣòfò dànù ni wọ́n máa ṣòfò ẹ̀mí ni lágbára gbarumọ̀lẹ̀ àkẹ́niwá yín tí kọ́kọ́ ní ṣe yín kò ní ṣe àwọn ọmọ yín ẹ máa dàgbàdàgbàdàgbà ẹ máa darúgbó láṣẹ gbarumọ̀lẹ̀ ìṣe yín máa ṣojú àwọn òbí yín ìṣe àwọn ọmọ yín náà dẹ̀ máa ṣojú yín lágbára Elédùmarè àníwá yín tì gbogbo ilẹ̀ káàrọ̀-oòjíire gbogbo àwọn ọmọ ọkọ ilẹ̀ káàrọ̀-oòjíire àsìkò tí nǹkan yìí bá máa lọ sọ̀sẹ́sù táwọn wọn ò ní fèèyàn kankan ṣàwátì nínú gbogbo wa láṣẹ gbarumọ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń dúró pé kílẹ̀ káàrọ̀-oòjíire má bàjẹ́ ayé yín ò ní bàjẹ́ ní ṣe yín lágbára náà lágbára Elédùmarè lágbára àwọn gbarumọ̀lẹ̀ wa nǹkan kan ò ní ṣe yín torí ilẹ̀ káàrọ̀-oòjíire ilẹ̀ ẹlẹ́bọ ni kò ń ṣe ilẹ̀ fẹ́sìn kankan tàbá wá gbẹ̀yìn pé kẹ máa bọ̀ lórí ilẹ̀ wa torí ìfẹ́ ta ní sí ni tẹ bá fẹ́ sọ oore ta ṣe fún tẹ fẹ́ sọ dìbì láṣẹ gbarumọ̀lẹ̀ gbogbo èròǹgbà yín láburú lórí gbogbo àwọn tó ń jàjàgbara ìfòníṣẹ́ kò sí nǹkan tẹ̀lé dá ṣe fún wọn tẹ bá ti ń rò bẹ́ẹ̀ bá ṣe ń rò báyìí lẹ máa kú mọ́ àwọn yín lójú náà ọmọ yín pàápàá máa ṣòfò lójú ẹ̀mí yín mo ṣẹ̀ làbọ̀rẹ̀ làbọ̀ yẹ má bínú gbogbo lé ẹ má bínú pépè làwọn fẹ́ ọ. ẹ rí pé tí n bá jẹ́ wòlíì èmi gan máa jẹun láì mọ̀ pé pé gan lẹ̀ ń bá bọ̀ ìyá mi ní wáyé tì bẹ́ẹ̀ ṣe wí yẹn ló máa rí bẹ́ẹ̀ àwọn bàtà ọlọ́gẹ bọ́ bá ti dá òun lòrìṣà òkè gbà bẹ́ẹ̀ ṣe sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe máa rí gbogbo ẹni tó ń gbèrò bí bàṣẹ́ tí ẹ ti gún ìyá mi ló ṣe máa rí lẹ ti sọ yẹn ẹ ṣeun ìyá wa àní wáyé tì ẹ máa bá wa rántí wọn nínú èpè ẹ ń dẹun lórí ilẹ̀ wa ẹ ń momi lórí ilẹ̀ wa ilẹ̀ òrìṣà lẹ́ ń tẹ̀ ilẹ̀ ẹlẹ́bọ lẹ́ ń tẹ̀ omi ẹlẹ́bọ lẹ́ ń mu oúnjẹ ẹlẹ́bọ lẹ́ ń jẹ ẹ wá tún dúró sórí ilẹ̀ ẹlẹ́bọ ẹ fẹ́ máa gbàbọ̀dẹ̀ tí ẹlẹ́bọ gbogbo ẹ̀yin tẹ́ ń gba owó níbikíbi tẹ́ ẹ fi ń gbàbọ̀dẹ̀ lórí ilẹ̀ yẹn tẹ́ ẹ dúró sórí ilẹ̀ yẹn tẹ́ ẹ ń gba ìbọ̀dẹ̀ fún ilẹ̀ yẹn ló máa gbé yín mì tọmọtọmọ ilẹ̀ yẹn á gbé yín tìrántìrán gbogbo ìgbìmọ̀ tẹ́ bá ṣe lórí ilẹ̀ yẹn láti dalẹ̀ yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa ba ilẹ̀ lọ ní ọlọ́ọ̀balẹ̀ balẹ̀ kọ́ ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe ń dalẹ̀ tẹ́ yẹn ẹ máa ba lọ àrọ́mọdọ́mọ yín máa ba lọ ní lágbára Ọlọ́run lágbára mi ti jẹ tepo mi ti jẹ tiyọ̀ lágbára àwọn tó nílé ayé ẹ máa ba lọ tọmọtọmọ ẹ máa ba lọ tìrantìran yóò ní rántí yín mọ́ ìyá mi sọ pé eṣinṣin náà máa fi mọ̀ pé kú ẹ máa kú sínú ilé ni gbogbo owó tẹ̀ ń gbà pátá àìsàn lẹ máa fi wò agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin olórí burúkú yìí we are not coming to play with you we are not here to play with you we have wake up ìgbà olórí burúkú wèrè olójú màálù mẹ́rìndínlógún tó ní bàbá òun ni bàbá ọba olórí burúkú yìí ẹ máa pa rúburúbu ẹ máa ẹ̀mẹ́ta náà máa kúnlẹ̀ kí ẹ̀mí àwọn ẹ̀mẹ́ta wọ́n wá ń sọ wípé àwọn ọba kéékèèké ó ń pe àwọn ọba wa ní ọba kéékèèké kò ní yẹ ẹnu ẹ tó fi sọ yẹn ó ní mú bí mú ọba òun ọlọ́ba òun ó wá ń pọ bàbá yẹn wá sáré dìde wọn kí ẹ ẹ̀yin olórí burúkú àtọ̀húnrìn wá ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin ni bàbá yín fi ru àlùbọ́sà gàmbàrí ẹ̀yin lẹ má fi ń ru àlùbọ́sà fáwọn bàbá ńlá tiwọn ẹrú nìyí fáwọn bàbá ńlá tiwọn àwọn bàbá wa ló fún yín nílẹ̀ tó sọ yín dọmọ ẹrú nìyẹn wá ṣe ẹrú nílẹ̀ kóòtù òjìrè ní gbogbo ẹ̀yin ọmọ gàmbàrí fúlàní ẹ wá ṣe ẹrú fáwọn bàbá wa làwa wò yín táwọn bàbá wa fún yín nílẹ̀ tẹ́ wá dọmọ ẹ wá ń bá wa kákù lórí ilẹ̀ tó jẹ́ pé ẹrú lẹ wá ṣe ẹ ní jèrè ogún ọdún tí fúlàní fi bẹ̀rẹ̀ oníṣu jàmbá ló ẹ̀kọ́ bàbá ọba yẹn kò ní yẹ tó fi sọ pé ẹnu ẹ bàbá ọba yẹn kò ní yẹ gbogbo àfáà tó bá tún sọ pé òun bàbá ọba ó máa ṣòfò tọmọtọmọ ni bàbá ọba olórí burúkú àfáà tí ò níṣẹ́ àfáà tí ò contribute anything sí economy àfáà ò níṣẹ́ òkú ló máa retí kó kúkú kó bímọ ló máa retí ikú bá kú bá inú wọn máa ń dùn nítorí ibi tán ti ń jẹun nìyẹn náà máa lé sẹ̀mọ́ kiri náà máa lẹ́bà kiri kí ló jẹ́ àfáà ẹgbẹ̀rún kan níṣẹ́ lábọ̀ contribute orí burúkú lẹ̀ ń kó bá wa kò sí kankan tẹ̀ ń contribute sílẹ̀ wá lẹ́yìn wa important kí ló ń jẹ́ àfáà agbọ́ ti kú yọ akéwu tọrọ jẹ tí ò níṣẹ́ àfáà ò níṣẹ́ tí ìyá yín ò bá kú tí bàbá yín ò bá kú kò síbi tó ti fẹ́ rówó àwọn olórí burúkú dẹ́bùtì àlà wá lẹ́yìn bàbá ọba kò ní yẹ yín
kò ní yẹ yín àbọ̀ lórí burúkú láwọn ọba kéékèèké àwọn wo ni bàbá kéékèèké ṣé ẹ́míà ni bàbá kéékèèké ẹ wá máa pa rúburúbu níwájú lẹ́míà ẹ máa kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin kẹ́ tó kí àwọn ẹ́míà ó wá ń sọ wípé àwọn bàbá tiwa àwọn ọba kéékèèké kò ní yẹ pẹ̀lú mú ẹ tó dàbí mú torí kọ́ńbó bíi mú ìjàpá yẹn kò ní yẹ gbogbo yín ẹ̀yin olórí burúkú àtọ̀rìn wáyé ẹ̀yin tó jẹ́ pé ìrànyín màálù lẹ̀ ń bá sùn ẹ̀yin tó jẹ́ pé ìrànyín ẹ̀ níran ẹ̀ lórí run ẹ̀ lórí sùn ẹ̀yin tó jẹ́ pé àfòmọ́ ni yín ẹ̀yin ẹmọ ẹrú tá a sọdọmọ ẹ̀yin ọmọ lẹ́lẹ̀ tá a gbé sórí àga lórí burúkú wá sọ pé àwọn ọba wa ó wá ń pọ àáfà ní bàbá ọba oníyẹyìn. ìfẹ́ bínú láàárọ̀ yìí mo dẹ̀ ti bínú ẹ má bínú pé mo bínú sọ̀rọ̀ ìṣọ́ra. ẹ má bínú ìyá mi ẹ jẹ bùrẹ. ancestor ìyá ẹ ṣe gan ni ẹ jẹ́ sáyé sọ ọkọ kí n bọ́lẹ̀ mo fẹ́ kí. já mi bọ́lẹ̀ jọ kẹ́lómi lè gòkè. ms baba mo kí ms baba mo kí. díje bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ dé. èmi kàn fẹ́ lo 1 minute máa excuse ẹ jẹ́ kí ẹ jẹ́ sáyé lo 1 minute máa ẹ kàn jẹ́ lo 1 minute mi ms. títí ti ṣáájú yín ẹ jẹ́ lo 1 minute máa bọ́lẹ̀. ẹ jẹ́ má bínú bàbá lọ́jì ẹ má bínú. ms baba ṣé midfielder ló máa play fún wa ni àbí ṣé striker ló máa strike wa ni wọ́n lànà bí wa position ló fẹ́ ṣé leg wing ló fẹ́ play ni mo kọ́ lẹ́sọ̀ sí ni ẹ ọmọ ọjọ́ tó lọ lọ́wọ́ ṣáà máa ṣe bóyá ń ṣe lọ ìpàkọ́ ògbọ́sù sí majority nu àwa atajọ́ ọmọ Yorùbá adólórí burúkú classify lẹ́gbẹ̀ẹ́ kan tó wà ń ta tó sì believe in no religion and láwọn olórí burúkú tó pọ̀ nulẹ̀ tó wà Nigeria just that because they have been blocked with common sense and when we are growing up in Nigeria wọ́n ti sọ fún wa pé èdè wa vernacular ni. But now, let everybody quick realize that without our language, we cannot go anywhere. We cannot achieve anything in life. That will make China, as at now, they are world power. China is America can silence in money. So let's keep that aside. But MS 10 car. I'm not a Muslim, but when I realized this bullshit, it's foul. Everything was written inside the Quran. Oda became a English dictionary. Dictionary is just taboo now. Ṣé mi nílé sọ̀kan tí mo rí ń bẹ̀ jáde ni àdẹ̀rẹ̀ àwọn olórí burúkú tó wá ń defend the Quran tó wá ń defend Allah kí àìdè méjì yẹn tó tí ẹ̀sìn yẹn tó dílẹ̀ Yorùbá ṣé òun ló fún wa ní language ni àbó òun ló fún wa ní way of life àdẹ̀rẹ̀ àwọn olórí burúkú yẹn tó pọ̀ ń ta like the other guy ṣé Nura àbí kí ló porúkọ rẹ̀ tó náà wà UK majority yín ẹ̀yin tẹ́ni kó lọ Pakistan kò ní láti lọ ogun bẹ́ẹ̀ majority yín ó yẹ kó dá yín padà sí Nàìjíríà ni when you come back to Nigeria kí wọn náà wá fèsì nǹkan táwọn èèyàn face in Nigeria the object the insecurity the property level so wàá lè mọ̀ pé yes that environment that you are calling Nigeria when any one of us still remain calling yourself as a Nigerian a máa ṣe ẹrú gidi gan ni torí bí wọ́n ti kó wa pọ̀ nìyẹn tó bá bá tán wà bá rọ̀bá the British man said we amalgamate your forefather from the north the south and the west make them Nigeria for their own benefit come on do. And you still clamor that you're a Nigerian. One top of everything. One religion conquer both the Muslim and the Christian. They now penetrate us to the highest level. They give us fake education. To back to Nigeria, to back the America, to back the UK. You need to come and prove it to them. Who are the purpose of school Nigeria? Come on. So it's better for us to wake up as early as possible. Because it's late, you time to wake up, you time that they wake up, we need to wake up. Barbarian talking 1,000. We need to increase action. Into amaku, and to amaku. Am I caparo for our ko single to colon? Tabago, on my jama yellow. Tabago, on my level, amolelo. So let's find way to start implement action. I'm a church, I'm a sumachalashi is not a crime. Okay, share. Tell you, but my preach humanity, Lenny, what you preach, vandalize. People die for America now. The black, especially the black, and they stay slave here. So, a meeting one níbi ilẹ̀ tó ti lọ́ra tó ti lóyin tó kò mi lẹ́rú tó wá ń ṣerú lórí ilẹ̀ wa a máa sákúrò nígbà wa ní ti dé ìlú òyìnbó a third class citizen. So let's wake up in a large number. We are waking up, yes. We are doing the right thing, yes. But the right thing that we are doing is not enough than to challenge that force. We need to challenge that force with iron hand. So they should be able to know, yes, we are retaliating back. I'm leading to my 50. I'm 48 as of today. So what the fuck are you telling me? So for the 8 years of my life, let's say 8 years lórí ilẹ̀ wa, kò dẹ̀ mú un parí kankan wá. Mo gbà tí fẹ́ láti kọ́ ni ìmáàmù náà gbáládùn, pope náà enjoyment, ọmọ Yorùbá. And now tó wá jẹ́ time wa ọgbọ́n sìn, àti wá rí young vital man tó ń fàsìkò ẹ̀ lẹ̀.
7 hours, 8 hours, 10 hours, my brother. It's not just ordinary hours in Europe, in America, in any way. That's hour that you put into your work and you get paid on it. So if you want like break a really big because when you go to Mecca, I told my mom I'm not sending her to Mecca. I told my biological mom, I don't fast again. I'm not a Muslim, I'm not a religious person. I'm be receiving and to my mom a year back, why do I do me? Mo kirun dáadáa mo gbààwẹ̀ èyí tí mo fi gbààwẹ̀ ní ayé mi gan yá máa ti lo 40 plus ní ayé mi or 30 plus mo fi gbààwẹ̀ ní ayé mi ilé kéwú àwa sákúrò ilé kéwú nítorí pọ́n náà wá èmi mi ò gbé náà kí ló fa orí burúkú yẹn náà ẹ force wa ẹ kọ́ wa lédè orí burúkú yẹn náà wà lójoojúmọ́ yẹn lórí tipátipá ni so ọmọ Yorùbá tí ó bá ti ń ṣe òbí àtakọ tí ìyá àti bàbá ẹ̀ tó bá ti ń ṣe indigenous Yorùbá ló wá máa protect ẹ̀sìn olórí burúkú tó gbé wá báyìí because wọ́n gbé wá ni. Before that religion travel from 1,000 miles, now. Parents, you know, your school. The majority of people that are following this dumbass religion. I want to bless you. Which other way to enslave these people more? Okay, they got a religion for one. Some people are more long. True, Tarata one. Emma Wona. And to Shelaka, and you support Allah, but if you be you up in Eru Yoruba, Eru Odua. Ṣùgbọ́n ẹrú Allah ni àgùntàn Yahweh ni. I still have some in my family, but I keep telling them where I belong. So if you have your time to devote your time for that religion, minimize it. But nǹkan tó ṣe wá ni pé we are not using our smart in the right way as well, because taban sunkún àmàrí náà taban sọ̀rọ̀ yìí barbarian talking 1,000 we are telling my implement action more. Àwọn tó ń darí wa lájọjọ nítorí pé àfi action sí lọ ṣe mú wa lẹ́rú báyìí 27 years of democracy. What are we doing? So that is why we find ourselves where we are today. The religion is number one thing. Àwọn past, àwọn governor, àwọn tó wà ní political power tó ń sásábẹ́. Religion is number one thing. I won't say much. Ìjọba bá ti ready. Àwọn tó máa kú. Ẹ̀sùn church, ẹ̀sùn mọ́sálásí. Confirm with me, confirm whether you like it or not. Thank you. Ẹ kálẹ́ láti bí báyìí. Mo kọ́kọ́ fi fásitì kí Akéde Oòduà because I've known him for like 5 years now. But wà lẹ́nu liberation of the Yoruba people, and my special greeting goes to the MS Baba because you know, gẹ́gẹ́ bí Awatan tèmi jẹ́, MS Baba is the reincarnation of the likes of our own ancestors of the Balogun Ọdẹ́nlọ 1845. Nígbà tí àwọn baba ńlá baba wa tó bọ́ sí Òṣogbo tó lọ ń defend gbogbo ohun táwọn Akéde Oòduà gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí bíbá yín bàbá mi tẹ́ wà lórí bíbá tẹ́ ń ṣe léni. Our ancestors have done it in 1845. You know, to the likes of Iléepo Balogun Ọdẹ́nlọ, Ìbà Olúyọ̀lé, who defended our tribe, who defended our heritage, our cultures and customs. No kíkẹ́ àtọ̀là máa kọ́ lọ bá gbogbo wa náà àtàwọn táwa lé ní àtàwọn tó sì wà lánàá. Ṣé rí Nàìjíríà ni I won't be able to liberate myself. Ọtí ìgbà tí mo wà ní Middle East nílùú tó ń pè ní UAE, and I was able to see a lot of things because mo ní àǹfààní àti kúrò ní bí mo ṣe wọlé mo wá dé the top level of every part of the country, you know, ibi táwọn tó jọ mu nílùú wà, you know, different kind of event, and I understood one thing. Táwọn people yìí tó ní ẹ̀sìn gangan tó fi sọ ẹ̀sìn wọn di I think the secondary or the primary options of their you know, of the system of their own country. Àwọn eléyìí ìran bàbá wọn lànà bí o, you know, wọ́n sọ ẹ̀sìn wọn the secondary or the so lè délu ìkẹsọ pé ẹ̀rí ọ̀kan tó lóun patiti láàárọ̀ òun ṣe mọ́lì lọ́bíù àfa kan jáde ó lẹ pósítà olóhùn Fadilat Sheikh àbíyàn kan olóhùn jáde Morikas òun jáde dádì òun ni the best scholar in the whole world ó máa lóhùn fẹ́ máa ṣe indoctrination òun fẹ́ máa ṣe wáàsí. It is not happening here. They focus on their future generational prosperity and investor safety. Àwọn ìran tí wọ́n ní ànábì ni ó táwọn àwọn nuisance kan máa wá láti àti Fulani tribe. They are now interjecting themselves into you know, interjecting themselves into our own tribe and calling themselves Yoruba Fulanis. One tí mo wẹ́ káwọn àwọn àtàwọn àyè àkọ́kọ́ ṣe ni pé we have to teach our children
or the next generations coming, or the Gen Z generation, we millennials, we our the generations to where there is no internet, where there is no anything. Today, to really need. So come mama to let's be more it. Without history, I won't be able to liberate myself, even not for the likes of Akedo Dua, which have been, they have been advocating for the liberations of this malicious dogma on our tribe for the past 5 years, much more. To the likes of the MS Baba, doesn't preach the in-depth of this indoctrination to our generation, and a lot of people have been they have used this opportunity to liberate themselves. They have liberated themselves from this dogma. Sheri, our Yoruba. Irú ìgbésí ayé tí àwọn ìran gbélé ní tó fi ní supreme leader Ayatollah Khamenei, àwọn tó inherit the ideology of the Shia, which is the àwọn ìran Ali tó ń lò ní ìran Lenin tó ti pa more than 11,000 of their citizens all in the name of Islam. Irú ẹ̀ làwọn Fúlàní ń gbé bọ̀, irú ẹ̀ làwọn the likes of Gumi ń gbé bọ̀. They want to have that supreme leader identity and be able to control the whole of the government of the whole of Nigeria. I wanted to do àwọn àfáà Yoruba, and a time is coming, it is even nearby. We will come and rebel all those affairs. We are coming. I don't care anybody should record my voice. We are coming. We will push you out of the Yoruba land. Mufti, we will push you out of the Yoruba land. Enough is enough. Don't turn our country, our own tribe, don't turn it to the ranks. We are not Arabs. We are Yoruba people that respect our cultures and customs, and we are the great custodian of it. We are coming. A day will come, we will wipe you guys out and push you out. You go to Saudi Arabia and claim you are the Imam of Ogbomoso that is very advocate. Wagidi to ni lo se ni Iran. Mufti gbogbo wàhálà tó fẹ́ fà yẹn lọ sí Iran lọ ṣe ilẹ̀ Yorùbá lẹ̀. Let ilẹ̀ Yorùbá be peaceful. Enough of these people. So ṣàfẹ́ gbọ́n afẹ́ mọ ànábì ju àwọn UAE tó support Iran lọ, àwọn Gulf countries tó support Iran lọ ni. Most of them are just coming and fighting for this Iran, all this stuff. All these things have to be stopped. Without this, the next generation will inherit that malicious indoctrination. The next generation will inherit gullible and ignorant if we didn't liberate them now. Because I don't know the benefit of this in the economy. All these things are just causing commotion around the world. There is no peace around the world because of this indoctrination and dogma they are campaigning. So this is all I have to say. We just have to wake up and liberate our generation from this indoctrinations and nonsense. If not, the next generation will just inherit these things without no benefit. So what don't business kini benefit wa? We have no benefit. Omajo alaje 5 o'clock. Oye lo gbawe, e lo kirun, asalaye to Cairo, there is no any benefit of it. Apart from atrocity we have been experiencing in our tribe now. So there is no end. So that's all I have to say. God bless you guys. Ẹ ṣé mo kí gbogbo ilé o. Ilẹ̀ odò àgbèwà o. Ọ̀rọ̀ tèmi o kò pọ̀. Mo kàn fẹ́ kí gbogbo ilé mọ̀ pé MS bàbá tó dìde kò ń ṣe MS bàbá o. Àwọn irúnmọlẹ̀ ló gbé MS bàbá dìde o. So gbogbo nǹkan tí àwọn onímọ̀ líle yìí bá ń sọ àwọn ọmọ Fúlàní yẹn kò sí nǹkan kan tó lè rẹ́ MS bàbá fi ṣe, nítorí àwọn irúnmọlẹ̀ lọ kó sínú MS bàbá tó fi dìde, tó fi gbé àwọn kọ̀ọ̀kan náà dìde láti support. Ṣé rí ọwọ́ tọ́gẹ̀dẹ̀ wọn bá gbé ara wọn ló máa fi nà án. Mo dẹ̀ fẹ́ ká mọ nǹkan kan lénìí pé ṣe ráwọn tó sọ pé ń wá address bàbá, wọn wá kinní kankan kan, wọ́n fẹ́ fi ó máa ti MS bàbá lẹ́yìn láti fi mọ̀ káàkiri àgbáyé ni nǹkan tó náà fẹ́ ṣe. Wọ́n fẹ́ ara wọn máa ran bọ́ǹbù lọ́wọ́ ni. UK ni gbogbo wájọ wà. So tó bá dán nǹkan yẹn wò, àwọn tí wọn ò tí gbọ́ tẹ́lẹ̀ wọ́n tún máa jẹ́ kó túbọ̀ gbọ́ ni, nítorí tẹ́ bá gbé evidence jáde pé èèyàn kan sọ nǹkan báyìí, àwọn tó máa jókòó tó máa wò pé ṣé nǹkan tó òótọ́ ni àbí kò ń ṣe òótọ́, wọ́n wà ń bẹ̀.
nǹkan tó kà wọ́n rí pé bẹ́ẹ̀ ló ṣe rí so ẹ̀ṣẹ̀ wo ni ẹ wá sọ pé ó ṣẹ̀ so ìlú tó nófin nílùú tá a wà so lórí yẹn ẹ má jẹ́ kí ms baba má fòyà rárá wọ́n fẹ́ ara wọn fẹ́ ran bọ́ǹbù lọ́wọ́ ni àwọn orúmọlẹ̀dẹ̀ ló ń ṣiṣẹ́ so gbogbo àwọn tí wọ́n ti jínsìn tí wọ́n ti mọ òótọ́ tí wọ́n bá ṣe anything bẹ́ẹ̀ yẹn ẹ máa wo àwọn tó máa jáde nínú London tàwa gan ẹ máa wo àwọn tó máa jáde fún protest ẹ máa wo àwọn iye àwọn èèyàn tó máa jáde fún protest so ara wọn máa ran bọ́ǹbù lọ́wọ́ ni ms baba má fòyà rárá nípa yẹn and again ṣẹ́rí ẹ jẹ́ ká máa gbàdúrà fún Tinubu bàbá wa pé kọ́lọ́n bá wa lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ kọ́lọ́n bá wa fún wọn lẹ́mìí gúngùn ṣẹ́rí gbogbo nǹkan tá à ń sọ yìí tí bàbá bá ti wọlé ẹlẹ́ǹkejì àdúrà wa ti gbà ńlẹ̀ Yorùbá tán kí n sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí Ìgbòho ti padà ó wà Nàìjíríà ní ìjẹta ó dẹ̀ yìí bá bàbá ṣe meeting òun àti àwọn Àmọ̀tẹ́kùn ká tó rí ọ̀sẹ̀ méjì sí wọ́n máa wọnú igbó wa gbogbo nǹkan tí gbogbo agbára pátá tó fún àwọn Boko Haram tó fi ń gbébọn nínú igbó gbogbo ẹ̀ pátá ni president máa fún wọn mọ́tò everything tó máa fi patrol everything gbogbo agbára pátá ló máa fún wọn ká tó rí ọ̀sẹ̀ méjì nsìn ó máa bẹ̀rẹ̀ tó ẹ wò gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe yìí o lórí TikTok òun làwọn ọmọ Haúsá náà ti ń ṣe o àwọn ọmọ Haúsá náà ti jí wọ́n ti jí ó ní obìnrin kan nílẹ̀ Haúsá tóun gan sọ bí ms baba ṣe ń sọ yìí tó ti ń ta àwọn ọmọ Haúsá jí gidigidi àwọn náà ti dìde wọ́n ti jí gidi bí ms baba ṣe sọ pé ká tó rí 2030 kò sẹ́ni tó tiẹ̀ máa múra bí àfàmọ́ nílẹ̀ Yorùbá nítorí àwọn èèyàn ti jí gidi ṣe wá ráwọn tá à ń sọ yìí àwọn tá à ń sọ yìí a máa chase wọn out of Nigeria ni bí wọ́n ṣe lé wọn ní Central Africa bá ṣe máa lé wọn kúrò nílẹ̀ Yorùbá nìyẹn bó ṣe lé wọn kúrò ní Central Africa bá ṣe máa lé wọn kúrò nílẹ̀ Yorùbá nìyẹn totally ilẹ̀ gbogbo ilẹ̀ Nàìjíríà tó ms baba fọkàn balẹ̀ kò sí nǹkan kan tí wọ́n lè ṣe ọwọ́ tó dẹ̀dẹ̀ wọ́n bá gbé ara wọn lọ́ máa fi nà kò sí gbogbo àfà tó ní orúkọ ní Nàìjíríà lẹ́nìí tí ò ń ṣe ewé àti egbò ló ń lò ẹni tó bá dẹ̀ lo ewé àti egbò tó ní òun fẹ́ fi bá ọmọ Ọ̀rúnmìlà jà àwọn alálẹ̀ ló máa lo àlùpàyídà fún torí wọ́n mọ̀ pé ọmọ àwọn lélẹ́yìí ìjà wọn dẹ̀ ló ń gbè so ms baba òkú tá a bá sọmọ pẹ̀lú ọ̀pẹ́ ń sọmọ ni o ms baba fọkàn balẹ̀ kò séwu lóko àfigìrì àparò so ikú kì í pẹ̀tà lọ́dún ìran ọ̀tá kì í kú ọ̀tá kì í rùn ms baba fọkàn balẹ̀ kò séwu mo sọ yìí mo dúró ná. ẹ ṣeun bàbá wa ẹjọ ta ló gbọ́ máa lè yí wá sókè ta ló gbé Bíkúnlé wá sókè ọmọ àlè ní Bíkúnlé náà ta ló gbé Bíkúnlé wá sókè ẹ má gbé Bíkúnlé wá ọmọ àlè ọmọ Yorùbá ní dòbò ó ti dọ́ máa lè ẹ má gbé Bíkúnlé wá sókè mọ́ ọmọ àlè ni ẹgbẹ́ òsókè bàbá wa. kálẹ̀ o kàmí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú gbogbo according to ibi tá a ti wá o ìyá òṣàtọ́lá ancestor everybody ms baba mo kí ni akéde àdúgbò good job èmi kàn fẹ́ ṣe bí announcement bí kékeré méjì mẹ́ta kan ní ìsúná kò sí nǹkan kò ń ṣe nǹkan tó lọ fà àkọ́kọ́ babaláwo òun ni baba emir àti baba Sátánì of Sokoto babaláwo òun ni baba emir àti bàbá Sátánì Sokoto kíyẹn dúró bẹ́ẹ̀ then ẹlẹ́ẹ̀kejì ni pé tá bá rí inú àwa ta ti ń jí ta ti ń padà sílé tí a bá ní property àbí bàbá wa ní property àbí ìyá wa ní property tó wá jẹ́ pé bóyá a ní access sí Ọlọ́run fi wá ṣe ìkan nínú family wa tá dẹ̀ ti mọ̀ nǹkan òótọ́ ọ̀rọ̀ tá bá rí pé wọ́n ní mọ́ṣáláṣí ń bẹ
àbí church níbẹ̀ ó yẹ ká take possession yẹn pé right now a fẹ́ lo space mọ́ṣáláṣí yẹn àfi bóyá poultry la fẹ́ fi ṣe ní o bóyá nǹkan kan la fẹ́ fi ṣe ní o bóyá we just need to take that possession of that kini so let them go and look for somewhere else láti máa ṣe church or kírun so ìyẹn wà very important fún àwa tá ti ń jí tá à ń padà sílé tí a dẹ̀ jẹ́ ìkan a lè jẹ́ last born a lè jẹ́ first born a lè jẹ́ whatever but a jẹ́ ká jẹ́ ìkànnù ilé wa ẹ jẹ́ ká take possession yẹn ó wà very important then another thing ni pé bóyá a máa make a suggestion bá a ṣe ń change orúkọ wa padà sórúkọ ọmọ aládé ṣé ti rí gbogbo àwọn ọba wa tó ń jẹ́ Abdulgafaru Abdulkini kan náà ìzídà kan jẹ́ pé àwọn náà máa lọ change orúkọ wọn ọ̀ tó bá ti di pé ọba kan gbéṣẹ̀ tí ọba ti lè fi ọba tó jẹ́ orúkọ Yorùbá fúlì kọ́ máa fi jẹ àwọn tó dẹ̀ ń jẹ́ orúkọ ọba Yorùbá tó wà ń bẹ̀ náà ká encourage wọn kọ́ change tó ń jẹ́ orúkọ ẹrú ká encourage wọn kọ́ change orúkọ wọn kúrò lórí orúkọ ẹrú we want to identify ourselves now so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn kò jù yẹn lọ ṣe gan. mo ti sọ̀rọ̀ yẹn rí mo kàn fọgbọ́n gbé kalẹ̀ ni nípa pé àwọn tí wọ́n bá jẹ́ ọkùnrin tó dáńtọ́ àwọn ọkùnrin gidi àwọn ọkùnrin tó ṣaka a bá ń sọ̀rọ̀ àwọn ọkùnrin tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ amúlẹ̀ lẹ́nu wọn kò ń ṣe àwọn ọkùnrin tó jẹ́ pé the only thing tó jókùnrin lára wọn nǹkan abẹ́ wọn nìkan ni tó bá tọ̀rọ̀ bá jáde lẹ́nu wọn kò sí kí ọ̀rọ̀ ọkùnrin kọ́ okó nìkan ló ń jókùnrin lára wọn ọkùnrin tó bá dáńtọ́ tí dádì ẹ̀ tó ti fún àwọn àfà nílẹ̀ lọ pe lọ́ọ̀yà sọ fáwọn lọ́ọ̀yà ó ní láti yọjú síbẹ̀ ta lẹ́yìn mọ́ wọn lórí sọ pé kí lọ́ọ̀yà lọ evacuate wọn pé ilẹ̀ yìí wọ́n ti tà o lè má tà o lè ṣe arrangement pẹ̀lú lọ́ọ̀yà ilẹ̀ yìí wọ́n ti tà o mo ti sọ̀rọ̀ yẹn rí ẹni tó bá ń tẹ̀lé mi dáadáa ó máa mọ̀ pé mo ti sọ̀rọ̀ yẹn rí lé wọn kúrò lórí ilẹ̀ bàbá ẹ̀ lé wọn sọ fún wọn pé gbé lọ́ọ̀yà lọ síbẹ̀ sọ fún wọn wípé wọ́n ti ta ilẹ̀ yẹn kò dẹ̀ fún wọn ní oṣù méjì àbí mẹ́ta kó fi evacuate kúrò lórí ilẹ̀ yẹn ó tún máa help ẹ lọ gbalẹ̀ yín kúrò lọ́wọ́ wọn gbogbo àwọn ilẹ̀ ọ̀fẹ́ tí bá tó fọgbọ́n tó fi gbogbo ọgbọ́n ẹ̀sùn orí burúkú ìtàn fi gbà olórí ilé ni ẹ bàbá ni ẹ ẹ̀yin là ń wò ní àwòkọ́ṣe ẹ̀yin là ń tẹ̀lé ẹ lọ lo ọgbọ́n ẹ lọ sí school ẹ wá lọ́ọ̀yà gidi ọlọ́run á fún yín ṣe àwọn tó nílé ayá dúró tì yẹn ní jẹ̀bi ọ̀nà tẹ̀lé tún fi ran movement wa lọ́wọ́ nìyẹn kò sọ́nà tẹ̀lé gbà gbogbo wa kọ́ la máa sọ̀rọ̀ gbogbo wa kọ́ lọ́lọ́run fún níròhùn bíi tiwa báyìí bọ̀ àwọn kan wà tó jẹ́ pé ọgbọ́n lọ́lọ́run fún yín ọlọ́run jogún ọgbọ́n fún yín ọlọ́run fún yín nímọ̀ there is a way tẹ́ lè fi gbé nǹkan kalẹ̀ tó jẹ́ pé àṣeyọrí ọwọ́ ni ẹ lo gbogbo ọgbọ́n yẹn ẹ fi gbalẹ̀ yín padà lọ́wọ́ àwọn àfáà ẹ ta mọ́ṣáláṣí mọ́ wọn lórí kẹgbẹ́ lọ́yà ẹ má jáde sí wọn like I said ò ní ìdàtí bọ́ síta lọ́yà ni kò ṣe gbogbo iṣẹ́ yẹn kọ́ lọ serve wọn ní notice pé ilẹ̀ yìí wọ́n ti ta á fún yín ní 3 months kẹ́ fi evacuate kúrò nílẹ̀ yìí gbalẹ̀ bàbá ẹ̀ padà tó bá ilẹ̀ bàbá yẹn tó bá fi ṣe nǹkan gidi tó fi kọ́ shop tó fi ṣe nǹkan gidi àwọn bàbá yẹn máa dunnú sí yín níbikíbi tó bá wà gbalẹ̀ àwọn parents yẹn padà lọ́wọ́ wọn lé wọn dànù ṣiṣẹ́ yẹn ó tún máa help even church too yes my brother thank you very much Mr. Adebola even church gbogbo yín tẹ́ fún àwọn oníṣọ́ọ̀ṣì kò sí nǹkan tó ń jẹ́ ṣọ́ọ̀ṣì sí business títí wọn nìyẹn business center títí wọn nìyẹn ó kàn fún wọn nílé ọ̀fẹ́ ni business center ní church business center ṣọ́ọ̀bù tiwọn nìyẹn factory títí wọn nìyẹn gbogbo yín tí bàbá yín ti fún wọn nílẹ̀ kan fi kọ́ church tí bàbá yín ti fún wọn nílẹ̀ kan fi kọ́ mọ́ṣáláṣí lọ gbalẹ̀ bàbá ẹ̀ padà lọ́wọ́ wọn gba ilẹ̀ bàbá ẹ̀ gbà á padà lọ́wọ́ wọn rán lọ́ọ̀yà àwọn bàbá máa sọ pé ọmọ kìnnì kan la máa rán níṣẹ́ ikú rán lọ́ọ̀yà sí wọn lọ gbalẹ̀ wọn àti church gbogbo ẹ̀ gbà padà lọ́wọ́ wọn Ọlọ́run á fún yín ṣe ẹ ṣeun bàbá mi fún ọ̀rọ̀ yẹn mo kó jẹ mo gbà wọlé mo fòǹtẹ̀lù ọ̀rọ̀ gidi lẹ́sọ bàbá mi àní wá yín tì brother Yellow ṣe wà ń bẹ̀ brother Yellow ẹjọ ẹni tó bá wà available kan gbóhùn sókè mi mo bá ṣe wọlé mo ń ṣe nǹkan lọ́wọ́ sómi ò mú. hello ẹ ká sọ máa babadélé yẹn gbóhùn sókè ẹ káàbùsà. ẹ kú àtàárọ̀ alálẹ̀ Yorùbá yà kúkú fún wa ṣe àní ṣàṣetì mo kàn fẹ́ bí ms ń pín sọ̀rọ̀ yẹn ṣá lè sọ lórí platform wa a lè sọ jáde ká máa fi bú wọn ṣá lè sọ jáde àbí a lè sọ jáde lórí platform wa.
ìgbé tó fi ń wádìí ms káàkiri pé ibo ló ń gbé kí ni nọ́mbà kí ni nǹkan. ẹ lè sọ̀nà kò sí ok sá àlọ àtọbọ yín elédùn àwọn máa pamọ́ fún yín ẹ ní rí wàhálà lórí ọmọ ẹ ní rí wàhálà lórí aya gbogbo wa tá a dẹ̀ ń ṣe náà à ní rí wàhálà lórí ọmọ à ní rí wàhálà lórí aya olórí burúkú làwọn àfáà ẹ kò sí nǹkan kan tó fẹ́ ṣe wọ́n ti mọ̀ pé ọlọ́run ló mọ ibi tẹ́yìn náà ti rí ìgbálẹ̀ bó dẹ̀ jẹ́ iye adìyẹ ní tètè fi rìn wọ́n létí ẹ mọ̀ pé kò yí sí ni ẹ máa fi iye adìyẹ rìn wọ́n létí kọ́ máa fọ́ra wọn létí ẹ wo bí ṣéèkì kí ló ń pe rẹ̀ bó ṣe ń wá sí platform tóun náà wá followers tó ń jókòó tó fẹ́ máa ké ṣe rò wípé ojú lásán ni ó ń ṣojú lásán ọ̀rọ̀ yẹn ti bà wọ́n gan nípa ṣé ẹ̀sìn ibo làwọn ti fẹ́ máa rí owó ibo làwọn ti fẹ́ máa rí finance ìgbà tí kọ̀ọ̀kan ṣe ọwọ́ tó kọ̀ jẹ́ pé Islam ni ó kọ̀ jẹ́ pé kọ́ máa parọ́ fún yàn pé ẹ lọ fa àyà kan ẹ lọ fa kùránì kan ẹ lọ fa gbá kan ìgbà tó jẹ́ pé àtúrọ̀ tàbí èlùbọ́ òun ni wọ́n òyìn pọ́n níṣẹ́ ọwọ́ kan irú iṣẹ́ yẹn náà àwọn àfáà yẹn náà lọ́fẹ́ máa fà lé wọn lọ́wọ́ lọ́fẹ́ máa fà nínú àwọn àfáà yẹn náà dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan táwọn ṣe ó máa dópin lọ́jọ́ kan tó dẹ̀ mọ̀ so ọlọ́run á ràn wá lọ́wọ́ so mo bọ̀ mẹ́ẹ̀ yẹn náà mo lè drop by. bàbá wa wọ́n ṣeré ní jàre wọ́n ṣeré ọwọ́ ni làwa tá a ti bẹ̀rẹ̀ ṣáàtì wa bẹ̀rẹ̀ ni ẹ̀wọ̀n ẹ̀yin tó yẹ pé ẹ ṣì ń ṣe rìásà àwa tá a ṣì ń ṣe rìásà lọ́wọ́ àìmọye àáfà kan sọ kankan lára àwọn ẹ̀sàfà lára àwọn tó ti dá ti jí padà wálé ó lẹ́mẹ̀sì gan ò tí ì tú àṣírí dé level kankan ó láìmọye àwọn kan táwọn mọ̀ àáfà kan ló sọ̀rọ̀ yẹn mo gbọ́rọ̀ yẹn ó dùn mí pé mi ò save video yẹn má yẹ láti máa sọ fún wa wípé àáfà wípé ms ò tí ì tú nǹkan pé àwọn ibì kan ṣì wà ms ò tiẹ̀ tí ì dé rárá pé ẹ sọ mi pé gbogbo lè ta ṣì ń ṣe yìí gan ẹkún kékeré náà ṣì ń sun the real ẹkún gan is still coming ó ń ṣe warming up ni. no lágbàjì kọ́ leléyìí ẹni yìí kò ń ṣe lágbàjì. Habib Lágbàjì náà sọ the same thing. so ẹkún wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni màmá mi ẹgbọ́n sókè yóò ṣàtọ́lá. lẹ́yìn ni pé Habib Lágbàjì náà sọ nǹkan sáwọn èèyàn bá fẹ́ wá láti ìsàlẹ̀ tó bá fẹ́ ẹgbẹ́ wọn wá sókè. ta ni yẹn màmí. mo ní àwọn èèyàn tó bá fẹ́ wá sókè ẹ̀gbọ́n wá sókè. ok no. ẹjọ́ tó bá fẹ́ wá sókè ẹ kàn ṣe hi kí n gbé yín sókè àwọn èèyàn pọ̀ nsàlẹ̀ mi tiẹ̀ mo mú ìfẹ́ ṣe just say hi tẹ́ bá ṣe hi màmá píkì yín ẹ kàn máa ṣe hi sódà máa lè gbé yín. mo mọ̀ máa sọ fún un nígbà tó bá lọ́lé ni ẹ̀yin lè máa sọ fún anybody pé àsìkò àti lọ́lé lélẹ̀ they are so gullible mi ò mọ bí tó ti jọ lọ́pin ìmọ̀ pọ̀ gbà tẹ́ ṣe títa náà lọ́hùn bàbá kan náà sọ́lẹ̀ nǹkan yẹn ẹ ṣe títa náà lọ́hùn ìyẹn ò kọ́ yín lọ́gbọ́n ẹ fẹ́ ṣe tms bàbá. anyway ṣá ẹ jẹ́ kí n fún àwọn bàbá wa láyè tó ti wá sókè kán lè sọ̀rọ̀. tẹ́tẹ̀ máa kó bọ́n ṣe máa pàwọ̀ èèyàn o wọ́n máa níwọ̀n ní. mo lè já bọ́lẹ̀ sí torí inú gáràjì wa kò sí internet. ok dami. jábọ́lẹ̀ Báyọ̀má ṣe wà ń bẹ̀ sà. mo wà ń bí o mo wà ń bí ẹ ká sàn. ẹ ká sàn sà. ẹ ká sàn mo kí everybody o àtẹ ǹjẹ́ ti sọ̀rọ̀ síwájú ẹ̀ ní sọ̀rọ̀ tán o ms baba ancestor akéde gbogbo mo kí everybody o ẹ dẹ̀ kú iṣẹ́ takuntakun o Elédùmarè á máa wà pẹ̀lú gbogbo wa nǹkan fíìlì èmi fẹ́ sọ àwọn èèyàn kan dẹ̀ ti sọ̀rọ̀ nípa ẹ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ nípa pé ká máa mọ àwọn tó jẹ́ Yorùbá àtàwọn tí ò ń ṣe Yorùbá so that tí táwọn èèyàn kan bá sọ̀rọ̀ kan ká má wà discourage or ká má jẹ́ káwọn tó ń gbọ́ wá wà discourage àwọn Yorùbá náà ló dẹ̀ ń sọ eléyìí many of those guys are not Yorùbá everybody come on yẹn ná many of those guys are not Yorùbá wọ́n ń jẹ́ orúkọ Yorùbá wọ́n ń sọ Yorùbá wọ́n ti pẹ́ nílẹ̀ Yorùbá but they are not so tán bá ti sọ̀rọ̀ ẹ ti mọ̀ so kò nídìí tẹ́ bá ok ìgbà tán bèrè lọ́wọ́ bọ̀bọ̀ tó lọ́tọ̀ yìí kí lórúkọ ẹ̀ nírò something ó ní pé iye wa ló ń tiwa wọ́n ní pé bolo tiwa ní iye wa ṣó mọ oríkì ilé ó ní pé òun ò mọ̀ it's not from Yewa so ọ̀pọ̀ ọbẹ̀ yẹn tẹ́ bá dẹ̀ rí most afa tẹ́ bá rí tó ń kírun ní mosque tó ní mosque nílẹ̀ Yorùbá they are Fulanis mo sọ pẹ̀lú gboyà ni they are Fulanis because àwọn ló ń lead ní mosque bẹ́ẹ̀ Yorùbá náà sọ wọ́n ní orúkọ Yorùbá méjì ẹyọ kan nínú orúkọ wọn
but they are not Yorùbá, they are Hausas. Ṣé rí ìjà tí ìjà Òṣogbo tá jà kú ńgbà yẹn táwọn bàbá yẹn jà kú ẹ̀sìn náà fi ń jà MS bàbá gbogbo wọn ti sọ kíní yẹn o rí bọ́n ṣe ń jà ìjà yẹn báyìí. So most people don't lead the against support of Islam nílẹ̀ Yorùbá, they are Fulanis, but àwọn few Yorùbá náà wà ń bẹ̀ o tó yẹ pé they are gullible and they don't really understand. But ẹ bá wo ìjà gangan ìjà Danfodio gangan ló ń jà, but ẹ̀sìn náà fi ń jà. Àwọn MS bàbá àti gbogbo tẹ̀ ń ṣíwájú wa ní ẹ ti ń sọ bẹ́ẹ̀ kò yí àwọn èèyàn míì. Ok, bàbá tó ń pè ní Nuru yẹn èèyàn kan dárúkọ yẹn sí Nuru ló ń pè rẹ̀ lórí TikTok kan ní London ló wà. He is a Ghanaian, it's not a bẹ́ẹ̀ tó ń sọ Yorùbá ó máa claim pé ọmọ Yorùbá ló bẹ́ẹ̀ tí he is a Ghanaian and he is a Muslim. So irú yẹn bẹ́ẹ̀ sí ẹ̀ kó mọ́ kí àwọn èèyàn máa ní pé ìwọ Yorùbá ló tún sọ̀rọ̀ báyìí. He is not a Yorùbá guy o, and many of them they are not Yorùbá. Àwọn mọ̀ because wọ́n mọ̀ bí táwọn ti ń bọ̀ bẹ́ẹ̀ káwá là mọ̀ because it's very difficult for fáwọn èèyàn láti máa rò pé eléyìí kò sọmọ Yorùbá tó bá ti sọ̀rọ̀ ẹ mọ̀ pé ẹni tẹ́ jẹ́ àwọn ancestors tó ràn nú ẹ̀ ó yàtọ̀. Kò sẹ́ni tó máa rí ilé bàbá àwọn kan máa fi ìgbẹ́ pálára kan máa wó olùlẹ̀ kó dẹ̀ dúró kó dẹ̀ jọ ọmọ ìdílé yẹn kò lè gbà. So irú ẹ̀ làwọn náà, so àwọn náà ń support nǹkan tán ní ni they are Fulanis, àwọn dẹ̀ mọ agenda àwọn bàbá wọn wípé láti gba ilẹ̀ ni and Islam náà lè fi gbà á. So náà fi ń ṣe nǹkan tán ṣe gbogbo guys tẹ́rí tán wà they know what they are doing. Wọ́n lè trace kí ni wọ́n back to 4th generation wọ́n mọ bí táwọn ti ń bọ̀, but àwa ti lérò pé Yorùbá ni wọ́n alérò pé Yorùbá ni wọ́n because wọ́n ti ń jẹ́ orúkọ Yorùbá kan wọ́n ti ń sọ Yorùbá wọ́n ti ń pòwe, but they are not. Ìwọ ọmọ Yorùbá, why are you talking like this? Èmi ò ń sọ yẹn mọ́ ìwọ immediately tó bá ti ṣe kí ni mo ti mọ ẹni tó jẹ́, so kò lè deceive mi mọ́. So mo kàn ń sọ yìí ká má wà discourage o many Yorùbá guys àwọn kan tó wọn tẹ̀lé sọ̀rọ̀ jáde báyìí sí but wọ́n understand the content sọ you rather keep quiet. So I have a lot of them around the Bible wọn lè sọ jáde but tó bá ń sọ̀rọ̀ ẹ rí pé they cannot be wọn lè má takò kó máa ní pé bàbá yín náà Odùduwà kíní kan ọmọ Yorùbá ò lè sọ yẹn láéláé tó tẹ̀ jẹ́ rí Muslim kan tí mo mọ̀ lérí àbíbá wọn ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Bẹ̀tẹ̀ bá láwọn tó wọn máa sọ fún yín pé ẹ̀wọ̀n bàbá yín náà ṣèbí inú Odùfà àwọn ìṣọmọ Yorùbá, they are not part of us. Not all that speak Yorùbá are Yorùbás. So a gbọ́dọ̀ mọ̀ yẹn dájúdájú. So mò ń sọ ìkàlẹ̀ wa encourage ni o. Ìjà tá ń jà yìí kò ń ṣe ìjà physical. So àwọn ti gbé wa Islam ló fẹ́ fi wọlé sí wa lára, wọ́n dẹ̀ ti ń wọlé náà. But tá bá rí àwọn èèyàn kankan tó wọ́n máa sọ̀rọ̀ tó wọ́n máa ó yẹ kẹ́ ti mọ bí wọ́n ti ń bọ̀. So that ẹ má wà dìpẹ́dẹ̀ mọ́ bẹ́ẹ̀ máa handle wọn. So irú ọ̀gbẹ́ni tó ń pè ní neuro surgeon whatever his name ẹ ti rí pé kò ń ṣe ọmọ Yorùbá but ó máa claim pé ọmọ Yorùbá lòun tó máa wo passport ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ó máa ní pé South West lòun ti wá but it's not. So it's not. So mo kàn fẹ́ sọ yẹn ní MS bàbá kó Ọlọ́run á máa protect MS bàbá ti gbogbo àwọn tó ń ṣe aṣíwájú wa nínú ètò yìí o. So kó náà má dira lẹ̀ because ṣe ráwọn people ìṣẹ́rìrú bọ̀bọ̀ ní oró kíní yẹn tó wá yẹn they are agents ni wọ́n they are in UK they are in US. So àwọn náà ọ̀hún ẹ̀gbọ́n tó sọ ó ti kó bá rẹ̀ ó ní pé MS bàbá tó bá lè fi àdírẹ́sì ẹ̀ lẹ̀ that's a threat pé kó fi àdírẹ́sì ẹ̀ lẹ̀ kó wá wò bóyá wọ́n ní wá gbé, that's a threat. Why should you be asking for his address? So ìtura ẹ̀ ló ti sá lọ bàtí ìyá òṣà yẹn tó gbé kíní yẹn kó lọ he had to run away but àwa ti screenshot kíní yẹn. So all of us Ọlọ́run máa protect wa bẹ́ẹ̀ ẹ má wà discourage o, what you are doing is the right thing. Èèyàn kan sọ̀rọ̀ kan pé ancestors lẹ́yìn people are our ancestors. Ẹ kàn wá in another form ni all these things ordinary person tó kàn jẹ́ kò kàn lè gbé sórí kó máa ṣe nǹkan tẹ̀ ń ṣe yìí ẹni tó bá ń ṣe ancestor tí spirit yẹ kò lè ṣe. So all of you mo kí yín o Ọlọ́run máa protect yín o. So kò sẹ́ni tó lè fi ń ṣe nǹkan tí máa sọ ní ọ̀rọ̀ ẹ ṣe. Thank you very much. Bàbá mi mo gbádùn submission yìí. Ẹ ṣé gan ni sir. Ọlọ́run adó tì yín. Ẹ jọ̀ọ́ next person. Ṣé Mr. Bayoma ló sọ̀rọ̀ tán? Bàbá mi ṣẹ́yìn lẹ ṣáwọn ni wọ́n. Bẹ́ẹ̀ èmi mo sọ̀rọ̀ ẹ lè drop mi gan ẹ lè drop mi máa wà ní comment section. All right, ẹ ṣeun bàbá. Ẹ ṣé gan ni sir. Mr. Smart mo rí pé okay. Mr. Owolabi ẹni sùúrù Mr. Owolawa ẹni sùúrù. Yeah, Mr. ẹni sùúrù ẹ jẹ́ ká ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé Mr. Smart okay. Ẹgbọ́n sókè lẹ́yìn Mr. Smart kí Mr. Trust Ọládélé Ọládì méjì ọgbà àtọyìn so ẹgbẹ́ àgbẹ̀ sókè lẹ́yìn yìí Mr. Ọládì méjì. wọ́n ti fẹ́ bèèrè lọ́wọ́ MS bàbá ni pé kọ́ṣọ́ tèmi mi ṣáàfà amọ̀kọ̀dẹ́gbọ́n kan síbẹ̀ ní nítorí kí n bá dẹ́gbọ́n wá sókè tó lájọ́ tí mo ti sky ní ayé láti wá sókè. wọ́n ti fẹ́ bèèrè lọ́wọ́ MS bàbá ní Muslim náà nìyí
So Muslim to me, I believe in my own particular religions. ẹ bèrè question yín kò sí nǹkan tó ń jẹ́ religion kò sí nǹkan tó ń jẹ́ religion Yorùbá ò ní religion culture la ní. Okay, culture, okay, thank you. But if you're beginning, kí ni Muslim name Latif? But if you're beginning, Sheikh Baman. Sheikh Bami.